ṣé àwa la kọ Kùránì ẹjọ́ bá ti wá gbé lẹ́kẹ̀ẹ́sọ́wọ́ àti tọrọ ó ti wá di ẹlẹ́bọ so wọ́n wá láti wá destroy àṣà Yorùbá culture is a seed that can never dry. It's a symbol of peace and wisdom. Please don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Alimusa Wamadi àmì lọ́jẹ́ àdádùmọ̀lókù àfìríkìyà táàbí dáwọn ọbalẹ̀ Áfíríkà mọ̀ tí àwọn alákọ̀ Kùránì ẹjọ́ bá ti wá gbé lẹ́kẹ̀ẹ́sọ́wọ́ àti tọrọ ó ti wá di ẹlẹ́bọ so wọ́n wá láti wá destroy àṣà Yorùbá culture is a seed that can never dry. It's a symbol of peace and wisdom. Àṣà ẹjọ́ bá ti wá rí ẹbá ti ráfà àkẹ́lẹ̀ Yorùbá tí bá ti ṣe pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ẹ̀rọ wájú àwọn bàbá wọn pẹ́lẹ̀ Yorùbá ni bí àwọn Tápà bí àwọn Fúlàní bí àwọn Aragàbà wọ́n ti wá pẹ́ n'Íbàdàn wọ́n pẹ́ l'Ékìtì wọ́n pẹ́ l'Ógbómọ̀ṣọ́ wọ́n pẹ́ káàkiri wọ́n ti wá di onílé wọ́n ti gbọ́ Yorùbá àwọn náà wá pìtàn ṣé pìtàn ìrí tẹ́ pìtàn onífẹ̀ àwọn ẹlẹ́mọ̀ tó mọ̀ sí social media tó mọ̀ ní Ìsìlámù ló faramọ́ ìdíríkà ẹ̀kọ́ wọn náà tàbí dánú ẹni tó bá ya wèrè ẹ̀sọ́ bí ayàpá ìdẹ́ẹ̀kà ìlérí tí wèrè ó fòsàn tẹ́ ẹ̀ bá ti wá ní ayàpá ní ẹ̀lẹ́bìkà ẹni tó bá ya wèrè lérí ẹni tó bá wá lóògùn tó bí wo wèrè sàṣẹ́ ẹlẹ́bọ ni wọ́n lè yẹn ní stroke kọ̀ gbádùn ẹsẹ̀ méjèèjì wọ́n wá ka báìbù lélẹ́rí kò lè wọ́ọ̀kì àfi kẹ́lò òbílẹ̀ wọ́n lè lẹ́ ilẹ̀ sí àrájà ní mínásábì Yorùbá ìrántọ́lọ̀ ti dá wa nù wọ́n dára sùn sí ikọ̀ báyìí ní Yorùbá á sì máa sá ti wá ọlọ́sì ti dúwe fún ayé pé wọ́n ní ìyá èyí yàrúdù mi bẹ́ẹ̀lì súnmí wá tàrá ibi dídá tọ́lọ̀ ń dá wa èkókò tọ́lọ̀ ń dá sí ilẹ̀ wa ìwòsàn ni àwọn Sáúdí Arábíà ò ní wèrè lọ́dọ̀ wọn ò sì lẹ́ni tó ní sóòdì but àmọ́ àti bá wá ń introduce òògùn tábìlẹ́tì fún wa pé kẹfà lo kíníkà fi sí ẹ̀ka abẹ́rẹ́ fún sóòdì tó lo ìbílẹ̀ òun bá àṣà tiwa jẹ́ òun gbé àwọn àṣà ìdìbò lárugẹ. mo sì rí nù nígbà tó bá sọ fún àwọn yẹn pé ẹ má lo òògùn ìbílẹ̀ kò da àràmù ni àbọ̀ tábìlẹ̀tì kan wà nínú ìbò tí yẹn bá ní sóòdì kó lò ó tó o túmọ̀ sí pé wọ́n fẹ́ máa pa àṣà tiwa. ọ̀rọ̀ tí mo fẹ́ sọ tí ò ní pẹ́ béèyàn bá ṣe àfimọ́sí nílẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí Ọbásanjọ́ ti sí ó yẹ ká pàṣẹ fún un tí wíwẹ̀ òfin lè wáyé mọ́ a sì wá dé gbogbo tí tẹ́lẹ̀ Yorùbá ìgbé gbogbo tí ọba ti tà lẹ́ àṣẹ tá a pa fún Ọbásanjọ́ tí Ọbásanjọ́ bá ṣe ìkẹ́lẹ̀ Yorùbá kí gbogbo ọmọ Yorùbá kẹ̀yìn sí èyí ṣe ìran wa ọba tó wà nílùú Ọ̀yọ́ state ìṣe 67 lájọba aládé tí ìjọba Ọ̀yọ́ state ti great ní Kwara tiwa káwatiwa àwa ní 114 ọba aládé tó wà ńbẹ̀ ní Ọ̀ṣun state ọba 84 ló wà ńbẹ̀ ọba tó wà ní gbogbo ilẹ̀ Yorùbá wọn á jẹ 972 so Ọbásanjọ́ tí wọ́n sọ̀rọ̀ rẹ̀ yìí pé ìdè dòkó fáìlì kan náà lè fẹ́ jẹ́ ká fún gbogbo ọba tó ṣàbùkù fún tọ́ba fẹ́ kó orí yọnu Ọlọ́run tó dáa àti àtibọ̀tán rẹ̀ tó sì fẹ́ kí ìrànwọ́ parẹ́ kó pe gbogbo àwọn ọba yẹn kó bẹ̀ wọ́n kó wá san fáìlì 500,000 naira fún gbogbo àwọn ọba wọn. ṣé ó wọlé àbí ọ̀wọlé? Tọ́lá wọlé ẹgbẹ́ wí. Kí Ọbásanjọ́ san 500,000 fún gbogbo àwọn ọba tó wà ní Tòkó pẹ̀lú lẹ́tà ìpè ẹ̀fẹ̀jì tí ọba ti lè ṣe gbogbo tí wọ́n ti lẹ̀ Yorùbá kámọ̀dásí lọ. Á kà fún pé kìí ṣe ìran wa. Fáìlì nu. Tẹ́yìn bá ti ní fáìlì láyé kò ní mọ̀ ti ṣe. Àìní fáìlì. Àìní fáìlì nílẹ̀ Yorùbá ló jẹ́ kí a máa ṣe àtijọ́ ẹ̀sìn. Ààrẹ
mo fẹ́ kẹ́ gbọ́ ọ̀rọ̀ dáadáa o fáìlì tí ò sí ilẹ̀ Yorùbá ló jẹ́ ká máa ṣe àtìṣegbọ́ nínú ẹ̀sìn Yorùbá ti ní orúkọ tá à ń jẹ́ Olúwa tóbi Olúwa gbémiga Olúwa fẹ́ mi orúkọ yìí orúkọ tá a fi yin Ọlọ́run bá ní kí Ìsìlámù tó dé kí kìsẹ́yìn tó dé orúkọ tá a fi yin Ọlọ́run nù pé Olúwa gbémiga Olúwa tóbi Olúwa fẹ́ mi gbogbo orúkọ tá a fi yin Ọlọ́run bá tá a fi kì gẹ́gẹ́ bẹ́ Ìsìlámù àti Bíbélì lọ́kọ́ wa bí a ṣe máa kí Ọlọ́run bọ̀dìbàtà dé wọ́n fi ẹ̀sìn èdè Árábù kọ́ wa ipe káwọn ní Allahu Aramani Arahimu Alimuliku Alikudusi Alisanu Alikinike ọwọ́ kàbẹ́ ṣe Yorùbá ti ní ọkọ̀ Ọlọ́run náà táwọn náà jẹ́ láti pè é. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.